àkójúmọ́ ibi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Arólé Bàbá 1010 TV2 níbi tá a ti ń mú ròyìn wá fún wa. A kí wa pé àkùjọ méjì àkùjọ mẹ́ta ṣèbí tá a bá ti rí rẹni tó bá pẹ́ ẹ̀kọ́ àti báyìí òun náà ni à ń kíra ẹni lórí ìkànnì yìí. Ó tójọ́ mẹ́ta tá a ti mú ròyìn wá fún wa nítorí kó lè da òun náà ló fà á tá a fi ní ká lọ ká túbọ̀ lákọ̀tún bá ṣe padà wá báyìí. Ojú tẹ́ fi ń wò wá ojú náà kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá etí náà kò ní di. Orúkọ oníròyìn òun náà ni Àyànfẹ́ Elédùmarè. Ẹgbẹ́ àwọn kókó inú ìròyìn náà fún tọjọ́ tèmi. Ọdún kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu fúnra rẹ̀ ó lu ara rẹ̀ ní ọgọ ẹnu wípé ìjọba òun ń ṣe àṣeyọrí àti àkóyawọ́ láàrin ọdún kan tí òun ti gun orí àlééfà. Lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ àti ìjọba àpapọ̀ nílẹ̀ yìí, wọ́n ti mú òní láti fi ṣe ìpàdé lórí ẹ̀kúnwọ́ owó àwọn òṣìṣẹ́. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti tẹ arákùnrin tó jẹ́ ògbóǹtarìgì nínú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tó sì tún jẹ́ ajínigbé ní ìpínlẹ̀ Delta. Lókè àwọn òkè ọya, ikọ̀ tó pè fún ìdásílẹ̀ Biafra tí wọ́n sì ṣèkéde kónílé-ó-gbélé lọ́jọ́ títì ní èyí ni ìjọba ìpínlẹ̀ náà tí wọ́n fi sọ wípé kò sí ìyìn tí ń jẹ́ ìdádúró wípé kí oníkálukú kí wọ́n jáde láti lọ sí ibiṣẹ́ òòjọ́ wọn. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. Lórí ayẹyẹ ọdún kan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé lórí oyè, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti lu ara rẹ̀ ní ọgọ ẹnu wípé ìṣèjọba òun ni ó kó àkóyawọ́ pẹ̀lú bí òun tún ṣe ń gbọ́ ọ̀rọ̀ tí àwọn ará ìlú ń sọ tí òun sì ń ṣiṣẹ́ lé lórí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sọ èyí di mímọ̀ lánàá òde yìí ní àsìkò tí wọ́n ń ṣe ìbánisọ̀rọ̀ nígbà tí wọ́n ń ṣe ní olúlu ilẹ̀ yìí tí ń ṣe Àbújá ní ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ ọ̀rọ̀ náà di mímọ̀ wípé ọdún kan tí òun pé lórí àlééfà òní ó jẹ́ èyí tó ṣe àkóyawọ́ tó sì jẹ́ ìmútẹ̀síwájú bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu olú gbogbo àwọn olùgbé orílẹ̀-èdè Nàìjíríà lọ́gọ ẹnu pẹ̀lú bó ṣe ní òun kí wọn òun sì yìn wọ́n lórí bí wọ́n ṣe mú ìjọba àwarawa lọ́kùnkúndùn láti bí ọdún 25 báyìí tí wọ́n ti wà lórí ìjọba àwarawa. Lánàá òde yìí òun náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ṣe adarí tó sì síde orin àkọmọ̀nà orílẹ̀-èdè Nàìjíríà míì èyí tó ṣe wípé a ti patì tẹ́lẹ̀ tí ó sì gbé wá sí ìgbà ọ̀tun tó sì fi èyí tá ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n fi sí ẹ̀yìn tí eégún tí ń fi ń sọ orin àkọmọ̀nà orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ó ní àwọn ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ l'Àbújá tẹ́lẹ̀ rí ni wọ́n ti sọ di àbádòfin tí wọ́n sì ti sọ di òfin ní ọjọ́ Ìṣẹ́gun èyí tí a lò tán yìí, ṣùgbọ́n tí wọ́n sún àfilọ́lẹ̀ rẹ̀ sí ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí láti fi ṣe àyájọ́ ayẹyẹ ọdún kan èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó pé lórí àlééfà. Ààrẹ lu gbogbo wọn ní ọgọ ẹnu wípé wọ́n kú iṣẹ́ wọ́n sì kú ìfẹ́ ọmọnìyàn ṣe pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe àdúrótì fún ìṣèjọba òun tí wọ́n sì ń fi ọwọ́ rẹ̀ gbáyà wípé ìṣèjọba òun ni yóò tún máa tẹ̀síwájú nínú ohun rere láti máa ṣe fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ó sọ di mímọ̀ wípé orílẹ̀-èdè yìí títí wa ni kò síbi tí a fẹ́ lọ, bẹ́ẹ̀ ni kò sí orílẹ̀-èdè míì tí a fẹ́ pé ara wa wípé a jẹ́. Fún ìdí èyí a gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ ká sì tún gbárùkùtù ìṣèjọba òun kí òun lè ní àṣeyọrí èyí tó péye lórí ètò ìṣèjọba náà. Lórí ẹ̀kúnwọ́ ọ̀rọ̀ owó ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílẹ̀ yìí, àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àti ìjọba àpapọ̀ tó ti fi oríkorí wọ́n sì tún ti fi ẹnu kò láti ṣe ìpàdé míì lénìí àti ọ̀la tí ń ṣe ọjọ́ Ẹtì Friday lórí ẹ̀kúnwọ́ owó àwọn òṣìṣẹ́ tí wọ́n ń béèrè lọ́dọ̀ ìjọba
àpapọ̀. Bí ẹ bá gbàgbé, ní ọjọ́ ìṣẹ́gun tí a lò tán yìí tó fi mọ́ ọjọ́bọ̀ tí ń ṣe wẹ́sídẹ̀ẹ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá yìí, ó ní àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àti ìjọba àpapọ̀ ni wọ́n ṣe ìpàdé láti forí okòó sọ̀ọ́dúnrún lórí ẹ̀kúnwọ́ owó àwọn òṣìṣẹ́ èyí tí wọ́n fẹ́ gbà, ṣùgbọ́n tí gbogbo ìpàdé náà tí ó forí ṣánpọ́n látàrí pé kò so èso rere fún ikọ̀ méjèèjì, èyàn ẹgbẹ́ òṣìṣẹ́ àti ìjọba àpapọ̀ nílẹ̀ yìí. Èyí ló fà á tí wọ́n fi wá ní àwọn tó ti fi oríkorí, àwọn sì ti fi ikùn lukùn láti ṣe ìpàdé míì lẹ́nìí títí di ọ̀la tí ń ṣe ọjọ́ ẹtì, ìyún gbèdéke ọjọ́ tí àwọn fún ìjọba àpapọ̀ láti fi san owó ẹ̀kúnwọ́ àwọn òṣìṣẹ́ náà. Ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí, Joy Ajaero, ló sọ èyí di mímọ̀ lánàá òde yìí nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀. Ó sọ di mímọ̀ wípé ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́tàdínlógójì èyí tí ìjọba yàn láti fi wá ojútùú sí ìpàdé láàrin àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àti ìjọba àpapọ̀ tó pe orúkọ rẹ̀ ní Gobi Ajayi pẹ̀lú ìbuwọ́lù akọ̀wé ìgbìmọ̀ náà Ekpo Nta, ó ní wọ́n ti fi lẹ́tà náà ránṣẹ́ sí àwọn báyìí wípé kí àwọn tún padà wá láti fi orí okòó sọ̀ọ́dún lórí ìpàdé tí àwọn ṣe ti ń fi orí ṣánpọ́n. Bẹ́ẹ̀ bá gbàgbé, a ti mú ìròyìn náà wá fún wa wípé ìjọba àpapọ̀ ó ní wọ́n fi ẹnu kò lórí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta náírà 60,000 naira fún àwọn ẹgbẹ́ òṣìṣẹ́, ṣùgbọ́n tí ẹgbẹ́ òṣìṣẹ́ ní owó títa wọn kọ́ ni owó òun o, wípé owó tí iye rẹ̀ tí ó jẹ́ 494,000 naira ó ní àwọn ń béèrè lọ́wọ́ ìjọba àpapọ̀. Bákan náà ni ààrẹ ẹgbẹ́ náà sọ di mímọ̀ wípé bí àwọn bá ṣe ìpàdé tèmi tí ó fi orí ṣánpọ́n tí àwọn sì ṣe títọ́la tí wọ́n bá fi ẹnu kò, níṣe ni àwọn yóò gbà pẹ̀lú wọn. Ó ní ṣùgbọ́n tí wọ́n bá tún wí àwáwí àbí tí wọ́n ro ẹjọ́ yàtọ̀ sí kókó ọ̀rọ̀ tí àwọn pè, níṣe ni àwọn yóò gùnlé ìyanṣẹ́lódì láti ọ̀la tí ń ṣe ọjọ́ 21 oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti tẹ arákùnrin kan tí orúkọ rẹ̀ tí ó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí ó tún jẹ́ ajínigbé. Orúkọ ọ̀dọ́kùnrin náà ni Emmanuel John Asinwin tí ọ̀pọ̀lọpọ̀ ń pè ní Small Juju ní ìjọba ìbílẹ̀ Àríwá Ongele ní ìpínlẹ̀ Delta. Ó ní ọwọ́ ti tẹ arákùnrin náà látàrí àtẹ̀jáde èyí tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta Bright Edafe tó fi síta. Ó ní ọwọ́ tẹ arákùnrin náà ní ọjọ́ ìṣẹ́gun tí a lò tán yìí nígbà tí àwọn gbọ́ fìrìfìrì rẹ̀ wípé ó ní ìbọn ó sì ń jí àwọn ènìyàn gbé, pẹ̀lú bó tó ṣe jẹ́ pé ó wà nínú àwọn ògbóǹtarìgì ẹgbẹ́ òkùnkùn. Èyí ló fà á tí àwọn sì fi dọdẹ rẹ̀ títí tí ọwọ́ fi bá ní ilé rẹ̀ lásìkò tí ó fẹ́ lọ ṣọṣẹ́ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Ní àwọn bá ìbọn ìléwọ́ àti àwọn ohun ìjà olóró mìíràn ní ara rẹ̀, èyí tó ṣe ní àlàyé wípé arákùnrin kan tí ó pe orúkọ rẹ̀ ní Goodluck Sakitu èyí tó ti wà ní àtìmọ́lé àwọn ọlọ́pàá ó ní ó ṣe bẹ́ẹ̀ tí ó ta ìbọn náà fún òun. Ó sọ di mímọ̀ wípé ó ti wà ní àkólò àwọn báyìí nígbà tí ó ti ń ran àwọn lọ́wọ́ nínú ìwádìí àwọn láti ṣe àwárí àwọn agbésùmọ̀mí, ajínigbé àti ọmọ ẹgbẹ́ òkùnkùn mìíràn èyí tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀. Lórí ìkéde kónílé-ó-gbélé èyí tí ikọ̀ tó pè fún ẹgbẹ́ Biafra nílẹ̀ yìí tí wọ́n ṣe, ìyún IPOB, ó ní gómìnà ìpínlẹ̀ ní ìjọba ìpínlẹ̀ Enugu ti fi ọ̀rọ̀ léde wípé kí àwọn òṣìṣẹ́ kọ̀ọ̀kan kí oníkúlùkù wọn lọ sí ibiṣẹ́ òòjọ́ wọn látàrí wípé kò sí ọlídé kankan, bẹ́ẹ̀ ni kò sí ìkéde kí onílé-ó-gbélé. Bẹ́ẹ̀ bá gbàgbé, láti ìbẹ̀rẹ̀ oṣù táwọ̀ yìí ó ní àwọn ikọ̀ tó ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra IPOB àti àwọn tí wọ́n ṣe ìrántí akọnikùnrin wọn èyí tí wọ́n pè ní Ojukwu tí wọ́n ti kéde rẹ̀ wípé lẹ́ni tí ń ṣe 20 oṣù karùn-ún ọdún tí a wà yìí kí onílé-ó-gbélé láti fi ṣe àyájọ́
ọjọ́ tí Ojukwu tó fi ọ̀rọ̀ náà lélẹ̀ wípé àwọn fẹ́ lọ fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra láti fi ṣe àpọ́nlé ẹ̀mí àti dúkìá àwọn tí ó bá ìṣẹ̀lẹ̀ náà tí ó bá lọ. Èyí ló fà tán ni àwọn fi kéde kí onílé gbélé káàkiri òkè ọya ọ̀hún. Wọ́n sì ṣe ní àlàyé pé ẹni tó bá kọ etí ọ̀gbìn sí ìkéde náà níṣe ni ojú rẹ̀ yóò rí pọ̀npọ́n náà yan. Èyí ló fà á tí ìjọba ìpínlẹ̀ Enugu fi wá sọ̀rọ̀ wípé kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ títà wọn o, wípé kí àwọn òṣìṣẹ́ kọ̀ọ̀kan kọrí sí ibi iṣẹ́ wọn. Òṣìṣẹ́ tó bá sì kọ̀ tí kò ṣe bẹ́ẹ̀ níṣe ni yóò fi ojú rí iná òfin. Bẹ́ẹ̀ bá gbàgbé lẹ́ni tí ń ṣe 30 oṣù yìí òun gan oní ó ṣe déédéé ọjọ́ tí àwọn onídàánwò àṣekágbá ilé ẹ̀kọ́ girama ìyún WAEC tí wọ́n fi kalẹ̀ fún ìdánwò mathematics káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ètò fà á tí àwọn ènìyàn fi ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ikọ̀ tí wọ́n pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra náà tí wọ́n sì kéde kónílé-ó-gbélé wípé kí wọ́n yẹ ọjọ́ òní látàrí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ lọ ṣe ìdánwò àṣekágbá náà ó ní kí wọ́n wá ọjọ́ míì, ṣùgbọ́n tán ni kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀. Bákan náà ní iléèwé gíga Nnamdi Azikiwe University tó wà ìyún UNIZIK ìyún òní àwọn náà ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti yẹ ọjọ́ gbàgede ayẹyẹ convocation wọn látàrí ìkéde kónílé-ó-gbélé èyí tí ikọ̀ IPOB yìí tí wọ́n ti kéde rẹ̀. Èyí ló wá fà á tí ìjọba ìpínlẹ̀ náà fi ní kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ wípé ẹni tí ó bá kọ etí ọ̀gbìn sí àtiwá ibi iṣẹ́ òòjọ́ rẹ̀ yóò fojú winá òfin lábẹ́ ìṣèjọba ìpínlẹ̀ náà. Bákan náà ni àwọn tí wọ́n ní ilé ẹ̀kọ́ tí àwọn akẹ́kọ̀ọ́ ti fẹ́ ṣe ìdánwò mathematics tó ṣe ti WAEC náà ni wọ́n ti ní àwọn ti gba àwọn akẹ́kọ̀ọ́ náà nímọ̀ràn àti ní ìyànjú láti wà ní tòsí ilé ẹ̀kọ́ tí wọ́n ti fẹ́ ṣe ìdánwò láti àná tí ń ṣe ọjọ́bọ̀ Wednesday títí di òní tí ń ṣe ọjọ́rú láti ọjọ́rú Wednesday títí di èní tí ń ṣe ọjọ́bọ̀ Thursday láti fi fara pamọ́ láti wá ṣe ìdánwò náà ṣáájú kí ìkéde kónílé-ó-gbélé náà kí ó tó bẹ̀rẹ̀. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti òwúrọ̀ yìí. Ẹ tún pàdé wa lọ́sàn-án ní nígbà tá a tún máa mú ìròyìn míì wá fún wa. Kó tó di àkókò ìgbà náà ẹ má jẹ́ kí ọkàn wa kí ó robi. Tọkàn ò bá ti robi ọwọ́ ò ní ṣe bí, tọ́wọ́ ò bá ti ṣe bí àtẹ̀mí àtẹ̀yìn àgbègbè àlàáfíà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà yìí. Títí di àkókò tá a tún máa mú ìròyìn míì wá, orúkọ tèmi kò yí padà. Àyànfẹ́ Elédùmarè yín náà ni ẹni àsàn wá sówó àsàn wá sọmọ àtẹ̀kú tí ń ṣe baálé ọ̀rọ̀. Ó dàbọ̀.